tó ẹ̀yin ènìyàn wa a kó bójọjọ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run Elédùmarè ọba tó ní kápá ọlá alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà yóò máa wà pẹ̀lú wa. Ànígbèrè tìjú, àṣírí wa ò ní tú lágbára lọ́wọ́ Elédùmarè. Ilẹ̀ Yorùbá ò ní di pẹ́ǹtùká, ipá ọ̀tá ò ní ká wa, wọn ò ní tẹ̀yìn gbèrú wa. Tá a bá múra wọn ò ní tẹ̀yìn gbèrú wa o, ṣùgbọ́n tá a bá múra bí tá kíní ń lọ ó ti fẹ́ kọjá agbára. Ọba àjíkí ọba Afẹ́nifẹ́re, ọba àjùwà pé agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gùn, ọba alógúnlọ́lá ní Ìléyè, ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ lọ́fìn. Ìbà rẹ o, ìbà àwọn akọni obìnrin, àwọn akáṣọlérí mọ́dẹ̀rù obìnrin bàmbàm tán yanyan, ìbà àwọn ajẹrùrù ajẹdò yẹn mọ́bì àtòróró jẹ fún ọ̀gàlàntà. Ìbà yín o, èèyàn arúgbó aṣọ mọ́balẹ̀ láàlú ògiri òkò dọwọ́ rẹ. Wọ́n jẹ́ ká burú ṣe wá nílẹ̀ Yorùbá, wọ́n jà burú ṣe wá, wọ́n jà arógun pẹ́ǹtùká. Elédùmarè ọ̀rọ̀ wa dọwọ́ rẹ. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ̀kẹ́rẹ́ lápò kà tó dá lápò rí bẹ́ẹ̀ kò lójú balẹ̀ ilé ó lanu. Ilẹ̀ ìbàrẹ̀ mọ́jà ṣe é tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀, mọ́jà di sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹ́. Ẹni táwọn aṣẹ̀tà bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí. Mọ́jà bárọ̀ ẹni bẹ́ẹ̀ tó. Ẹ̀yin ènìyàn mi, ṣé ẹ rí kú ọkùnrin àná tí wọ́n pa, táwọn ajínigbé tí wọ́n jí wọn gbé ní skul? Tá a sọ pé wọ́n ti jí àwọn èèyàn gbé lérí Ògbómọ̀ṣọ́. Wọ́n ti pa ọkùnrin yẹn lánàá, wọ́n dúnbú rẹ̀ ni. Tábà tí ẹ̀yìn bá pa ìbàdà, ṣùgbọ́n dúnbú arákùnrin tá à ń sọ yìí. Àwòrán rẹ̀ nìkan orí yẹn lákàn fi hàn, àlè fi bí wọ́n ṣe ṣètò pípa rẹ̀, àlè fi hàn. Ọ̀rọ̀ náà bani lọ́kàn jẹ́. Níjọ́ òní ni mo kéde bíbà yìí pé káwọn èèyàn ṣọ́ra. Kò ì pé 4 days tí mo ṣe kéde yẹn, ìjọ́ kejì ìjọ́ tí mo ṣe kéde ni wọ́n gbé àwọn bàbá yìí. Ṣe rí àwọn tó ń ju information lẹ̀, wọ́n ń rí, ṣùgbọ́n àwọn èèyàn wa wọn àlákàsí. Àdẹ̀mọ́ bá ṣe jàjà yìí kò yẹ everybody. Ilẹ̀ Yorùbá ò rí bó ṣe rí lẹ́nìí látijọ́. Tọ́rọ̀ bá rí báyìí wọ́n láwọn bàbá wa wọ́n ní wọ́n pè bíríkótó, wọ́n pè bíríkótó. Ṣùgbọ́n lónìí àwọn bàbá wa òun wádà tí ń pè bíríkótó kò sí mọ́. Torí ẹ̀ bó ṣe máa ń pariwo wọ́n nìyàn èèyàn dà tí ó pè bíríkótó báyìí. Ààrẹ Ọ̀nà Kakanfò ìwé ló kọ sí UN lánàá pé kí UN kan gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Mo ní ṣe rìpọ́ọ̀tù ní ọ̀rọ̀ wa kan, ilé tá a ti rí kí lè àtúbọ̀tán rẹ̀. Bàbá wa wí o, mo mọ̀ pé nǹkan kan òfin kan wà tó de bàbá yẹn lọ́wọ́ mọ́lẹ̀ táwọn èèyàn ò kíyèsí. Bàbá Ọbásanjọ́ tí ló dá iṣẹ́ yẹn wò nígbà tí olóyè Gani Adams ja ìjà ìdí àràbà tán tó wá fẹ́ lọ fèsì ìlú Ìlọrin tí wọ́n kọ́ ọmọ ogun lọ Ìlọrin lọ́dún náà lọ́hùn-ún. Mo rántí ìjà Sàárẹ̀ táwọn OPC dánwò. After ìjà Sàárẹ̀ ló kan ìjà Sàárẹ̀ nígbà táwọn tápà fèsì Yorùbá ní Sàárẹ̀. Àwọn OPC fakọyọ ń bẹ̀ gidi gan, wọ́n fakọyọ tààrà. Ìjà yẹn wọ́n tún wá ṣẹlẹ̀ nílọrin, wọ́n ń bọ̀ wá lọrin. Ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló yí dànù sínú Asadam lọ́dún náà lọ́hùn. Ẹ̀yìn ìjà yẹn, ẹ̀yìn wàhálà yẹn ni Ọbásanjọ́ náà fọgbọ́n àrékérekè wọ́n pápẹ́ bọ bàbá lọ́wọ́. Agbára rẹ̀ lọ sàbújá lọ́dún náà lọ́hùn. Mo rántí dáadáa vividly. Ìgbà tí wọ́n fi bàbá yẹn lẹ̀ pẹ̀lú ìdírẹ̀bẹ̀ àtàwọn àgbàgbà kankan kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá, pàápàá jùlọ Aláàfin àná. Bàbá ní Ọbásanjọ́ ní kàn tọwọ́ rẹ̀ bọ̀wé pé ibi tó bá ti rí crisis nílẹ̀ Yorùbá ò ní wọ́n mú. Ìwé tí bàbá tọwọ́ bọ̀ ní jẹ́ pé bàbá ló ká bàbá yẹn lọ́wọ́ kò dùn ní. Kẹ́lọ̀ pé olóyè Gani Adams ní ìsanra rírọ̀. Bá a ṣe níwèrè ń ta la níwèrè nínú ilé. Táwọn kan bá pera wọn lọ́mọ líle nínú Fúlàní,
aláwọn tó lè kojú wọn. ṣùgbọ́n púpọ̀ nínú àwọn tó jẹ́ alágbára ńlẹ̀ Yorùbá ìgbàgbọ́ wọn ni pé àwọn láṣáájú ta láṣáájú wọn Gani Ige Adams. púpọ̀ nínú alágbára ńlẹ̀ Yorùbá bó ti rí mo sọ fún ilé ní tó bá ti mú olóyè Gani Adams tí ò bá fi sọ̀rọ̀ tó jókòó fún jẹ́jẹ́ tí ń wòran kò sálágbára náà ńlẹ̀ Yorùbá tí ó dìde gbogbo wọn mọ̀ wòran ni. ẹni tó tún lè tírígà àwọn èèyàn tó fi lè bọ́ sójú ìjà òun ni olóyè Sunday Igboho olówó pápá ìjọba tó ti tẹ òun náà pé kò gbọ́dọ̀ jà lásìkò yìí àfikún mọ̀ sí ti bàbá Bọ́lá Ahmed Tinubu. ṣe ti ríbi tí òṣèlú ń fi àkóbá tiwọn tí wọ́n fi ń kó bá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tí ń kó aburú bá wa. àwa ò lára yà á lára òfò kéèyàn ọmọ ọkú lọ́dọ̀ àwa ò láìkí ẹ̀ ọ̀dọ̀ tí wọ́n ní alàléyákáwó àwa iṣẹ́ alàléyákáwó lọ́dọ̀ tí wọ́n ń bí àwa iṣẹ́ alàléyákáwó nítorí pé Ẹlẹ́dùmarè tí wọ́n sọ fún wa pé kéèyàn ó kú pé Bíbélì ní ẹni kú tiẹ̀ ti gbé ni tọ́dọ̀ tí wọ́n bí lè pé tó bá ti kú tó bá láti lè ṣe ayé bóyá payà bíi mẹ́ta bíi mẹ́rin yóò rà lójọ náà wọ̀. àwa òde ìrìn àjò tiwa ò rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ tiwa ò ṣàfàyè irú yẹn lẹ̀. torí ẹ̀ kéèyàn kan sọnù lọ́dọ̀ wa a máa dàbí nǹkan o ẹ mọ̀ jẹ́ parọ́ tẹ̀ jẹ́ ikú máà tí wọ́n pa lánàá lọ́nà Ògbómọ̀ṣọ́ yẹn ó dùn tó lórí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá o. mo rí IG gan wọ́n gbọ̀n lọ́bẹ̀ in fact ọ̀gá Túnjí Dìísù ọkùnrin ni ọkọ ọba àdá ọba ò ní ṣáyín lẹ́sẹ̀ gbogbo eléyìí láàrin nígbà tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá láyé Ẹgbẹ́tókun tó bá jẹ́ pàrọ̀ rí báyìí ní bóyá kíní Yorùbá dẹ́kù. IGP Túnjí Dìísù wọ́n wá yọjú sáwọn èèyàn wọn tí wọ́n jí gbé kó tó di pé wọ́n pa máa yẹn ni àwọn IGP ti wá visit máa wọ́n wá ojútùú sí inú wa dùn pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ gbé. ààrẹ náà ṣe wá sọ̀rọ̀ pé gbogbo ọ̀nà làwọn fi wá bójútùú sí bí wọ́n ṣe yọ àwọn ènìyàn gbogbo kìíní yìí láti ilẹ̀ kí ló fa dídákẹ́ tẹ́ dákẹ́ kì í ṣèdí ló bẹ̀rẹ̀ ṣé ẹ mọ èèyàn tó ti pa ńlẹ̀ Yorùbá ni kó tó dàkókò yìí. wọ́n á gbọ́ ọkùnrin kan ní Jagun ló mú àrán ní eré Òrò Àgọ́ ọmọ Ìgbàjà ni wọ́n ti pa Jagun ni wọ́n pè é wọ́n ròyìn pé òun náà kíkanjú ẹ̀dá ni níjọ́ wọn pa wọ́n tàn jáde kúrò nílé ni wọ́n sì tàn pa. ṣùgbọ́n tí báwọn dí wọn lọ́wọ́ wọn máa tan wọn pa ni. kẹ́ ẹ lè mọ̀ ẹ lè máa gba ẹ̀yin tẹ́ jálágbára lẹ́ Yorùbá tẹ́ ẹ bá ń gba strange calls kì í ṣe pé kẹ́kà dédé máa tẹ̀ láwọn èèyàn lọ gọ́gọ́gọ́ pé wọ́n pè mí nbìkan wọ́n ní wá ẹ má lọ bẹ́ẹ̀ ní bòde nbì kankan lákòókò tá a wà yìí ó léwu mo ti sọ fún yín láìmọye ìgbà kì í wá ṣe bẹ̀yẹn nìkan ní tágẹ́ẹ̀tì wà o ẹ mọ̀ pé mo sọ dáadáa fún yín Ondo Èkìtì Ìbàdàn gbogbo yín lẹ wà lórí tágẹ́ẹ̀tì ogun wọn mọ̀ ibi apá ibìkan bẹ lógun ṣe tí wọ́n dárúkọ tí mo mọ̀ pé wọn ò ní rí bẹ wọ̀ torí àwọn tó wà ń bẹ̀ yẹn 24/7 àwọn kò gbéregbé ẹ̀dá ni wọ́n kò gbéregbé pátápátá gbà àwọn akọni ilẹ̀ Yorùbá kan ni látọ̀nà láàrú máa lọ sọ́nà ìdí ìrókò lọ́hùn àwọn tó wà ń bẹ̀ ẹrú ikú ni wọ́n o ẹ̀mí wọn bí òkúta òkè Olúmọ ni wọ́n ṣe tán a máa bí aláya Fúlàní kan rí kó lọ sọ́nà ibẹ̀ yẹn ọkà àwọn èèyàn balẹ̀ níbẹ̀ yẹn bọ́tà àwọn èèyàn wa káràkátà tó pọ̀ jù lérí ọ̀dọ̀ wa ń bì báyìí òun ló ń ba èmi lẹ́rù tí mo fi sọ pé ẹ jọ nítorí tọlọ́hun ẹ mọ́ wọ̀ sọ́sọ́ ẹ dẹ̀ mọ́ sàṣùpìyè torútorú ẹ mọ́ sùn ẹ jọ wọ́n fẹ́ ṣe ọṣẹ́ bọ́ tó ń tún ariwo yẹn pa àwọn ará abẹ́ fẹ́ sọṣẹ́ nílẹ̀ Yorùbá ẹ jọ nítorí tọlọ́run ọba àlẹ́ni ní musa o wọ́n sì lẹ́ni tí ò bá lẹ́ni ní musa yóò mú kíkan àlẹ́ni ní musa
ká má bà wá mọ kíkan ẹ má jà finatoro yìí sùn ní o ẹ má jà sàsùnkúyè ẹ má jà gbàgbéra ẹ jọ nítorí tọlọ́run mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀bẹ̀ mo bẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá orí ìdọ̀bálẹ̀ mo wà ẹ má sàsùnkúyè lásìkò tá a wà yìí àsìkò ẹlẹgẹ́ gbáà ni gbogbo nǹkan sọ lájẹ gbogbo nǹkan tí Ọ̀jájúní sọ pátá gbogbo nǹkan táwọn èèyàn ti sọ nípa pé wọ́n ń bọ̀ wálẹ̀ Yorùbá wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ execute ẹ̀ báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ execute ẹ̀ ni àwọn Fúlàní ní dánwò àwọn ni kò sẹ́lòmíì kò sí ẹlòmíì gbogbo ẹni tí wọ́n ti ń fojú kan Fúlàní láàrin àdúgbò bí tó bá wà gbà pé ikú ní ń bọ́ ọmọ rìn ọmọ òfura ni wọ́n ikú ń bọ́ ọmọ rìn ọmọ òfura ni gbogbo yín wá sọ́nà Ọ̀fà tí wọ́n ti pa àwọn ní àwọn jagunjagun àwọn onígbìngàn ẹ̀ múra nílùú Ọ̀fà ẹ̀ múra gidi mo rí security apparatus yín lọ́fà mo rí pé ó sọ́ọ̀lì dáadáa ṣùgbọ́n mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i àti ń gbọ́ sítórì àṣìta àbọ̀n nígboro Ọ̀fà gbogbo kíní wọ́n fi ṣe ní kárìdè ìwé ni òjijì wọ́n kàn wọlé tàn yín lára nígbà tá gímẹ̀tì bá ti ń wà láàrin ẹ̀yìn security à ń gbọ́ pọ́n láwọn ọmọbìnrin kan wọ́n ń bọ̀ láti klọ́ọ̀bù ni wọ́n gun ọ̀kadà pé wọ́n bá yìnbọn sí méjì nínú wọn ẹnìkan ní mistake ni ẹnìkan ní ẹran náà ń sọ àmọ́bi tọ́rọ̀ yẹn ó jà sí ọ̀rọ̀ tọ̀fà mo gbọ́ lérèfé ni yìnyín tí ìfìdí ẹ̀ múlẹ̀ dáadáa ẹ̀yin ẹ̀yàn wa lọ́fà ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba abẹ̀yìn ẹ mójútó ìlú Ọ̀fà àwọn ìlú wọ̀nyí orí surveillance náà wà o wọ́n wà lórí surveillance gidi wọ́n sọ yín ní ìwọlé èyí tó bá yín pera rẹ̀ pé àwọn àti Fúlàní gangan náà làwọn ọba ó sá lọ owó ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò sàkó tí wàhálà bá dé nílùú Ọ̀fà ọba yín ní kọ̀kọ́ sá lọ sẹ́nu pé ibẹ̀ yẹ ojúpa ogun ni Ọ̀fà wá sọ́nà Òṣogbo táwọn Fúlàní máa tọ̀ látijọ́ àwọn ọba yín máa sá lọ ńbẹ̀ ni o ẹ lọ bèrè tán àwọn ọba Ọ̀fà máa sá lọ ní nígbà tí wàhálà bá pọ̀ torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún ilé nìyí wípé ẹ lọ múra dáadáa wọn ó wọlé tọ̀ yín nílùú Ọ̀fà nítorí pé ara àwọn ìlú tí wọ́n kà kalẹ̀ fún wa ni pé wọ́n fẹ́ tọ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ wá ń kírun ẹ máa múra lẹ̀ gbogbo ọ̀nà Òṣogbo ẹ máa múra ẹ má sùn àsùnpìyè wọ́n mọ̀ pé ẹ̀sọ́dún léyà yóò wọ̀ yín lára wọ́n mọ̀ àwọn eléyìí ṣe mùsùlùmí ẹ̀yin lẹ́ ń pè wọ́n mùsùlùmí wọn yìí sara yín ṣùgbọ́n tẹ́ bá rí wọn ìsìlámù ó làwọn gbé dání ìkà ọmọ oró ni wọ́n ẹ gbọ́ nǹkan tá a fà ìsọ ẹ gbọ́ nǹkan tá a fà ìsọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn. ó ṣe jẹ́sìn yìí tí mọ́ṣáláṣí pọ̀ dáwà pọ̀ qala Allahu ta'ala qala Rasulullah òun ló pọ̀ ìsìn ní ìsìlámù di ẹ̀sìn mùjẹmùjẹ ìlú lọ́wọ́ ló ní ìsinmi ẹ lọ Afghanistan wọn ní ìsinmi ogun ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen ẹ lọ Libya ìlú lọ́wọ́ ló ní ìsinmi Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ yìí láwọn ìlú táà máa sọ ìgbà ìsìláàmù ní ilẹ̀ níbẹ̀ àwọn sọ ìgbà mùsùlùmí ló dominate Nàìjíríà sí Nàìjíríà yìí náà ní fọkànbalẹ̀ ohun tó fà á ẹ má jẹ tàn yín òun náà ni ẹ̀sìn ta lọ import wọ̀lú yìí gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí è takò kèfèrí tó jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀gbẹ́ ní mẹ́ ń takò ní mẹ́ múlọ̀ta àwọn nìyẹn o láfi sọ fún yín gbogbo yín tẹ́ ní mọ́sálásí gbogbo ẹ̀yin bàbá wa yìí tẹ́ ẹ kọ́ mọ́sálásí sílé yín àtẹ̀yìn ìyá wa ẹ̀mọ̀rọ̀ àfá àtẹ́mẹ̀ gbé mọ́sálásí fún o orí múgbàrí yìí kan náà lódìdí ìmáàmù ló ti sọ wípé tí Sultan bá ti dájọ́ oṣù tí wọ́n bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní ká pa ṣé ẹ gbọ́ ni orí múbàrí kan náà ni mufti ìlú kan ló ti sọ wípé ṣé ẹ rí ẹwà jẹ́ káwọn ọmọ yín ẹ lọ kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn ẹ lọ máa ràdá fún wọn fídíò tó go viral ní àwọn táwọn wíwọ̀n yìí ni o wọ́n ti wà ń lẹ̀ Yorùbá yìí náà o kọ́lọ̀ mọ́sálà wá lọ́wọ́ wọn o ayàlá kàyí
èèyàn kan ò lè sọyàn kan di mùsùlùmí tọ́lọ́run ò bá fẹ́. Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run ò bá fún èèyàn ní privilege ni òun ló yẹ kọ́lọ́run fún mẹ́nà. Ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Tọ́líbù tó dúró tì í ó fẹ́ kú báyìí ó pọ̀ pàpà kú. Ànábì ní bóòtẹ́ ẹgbà ìsìlámù kan sọ wípé la ilaha illallah Muhammadu Rasul Ọlọ́run gba àwọn ẹ̀dá ní kò lè wí. Ẹ wá ṣe wáàsí fún àwọn èèyàn wọn tẹ̀lé yín, ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọn. Kódà kán má jẹ́ mùsùlùmí kán jẹ́ kìrìsìtẹ́nì, kódà kán má jẹ́ kìrìsìtẹ́nì kán jẹ́ lẹ́bọ. Gbogbo ohun tí wọ́n bá pera wọn, èèyàn kan ò ní right láti ṣe wáàsí fún èèyàn kan tí ò bá tẹ̀lé ẹ kẹwàá lè pa wọn. Ẹ wá pa odidi ìlú run èèyàn 100. Ọlọ́run bí yín o. Gbogbo àwọn ọmọ yín ẹ mọrú lè kéwú tẹ́ mẹ́ fi wọ́n sí. Tọ́mọ rẹ bá ti ń délé tí ò lè kí ẹmọ ìpé dádì ẹ kú lé, wàhálà ń bọ̀ nú lé rẹ nù o. Tẹ́ẹ̀ tí ń ṣe mítìn tó ti sọ pé ẹ̀sìn tí wá ní ká mẹ́mẹ́ ṣe family meeting, ẹ̀sìn wo ló ní kéèyàn má ṣe family meeting? Lọ́jọ́ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní lára pín gbogbo. Sóòtọ́ làfà sọ àbóòtọ́ kọ́, ṣé kí n sóòtọ́ ni? Àwa lágbèjò orúsára wa pẹ̀lú gbogbo bá ṣe rìnrìn àjò wa nílẹ̀ Yorùbá, àwa lákọ́ọ̀sì ẹ̀ níbi tá a bá dé yìí. Ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run kó yọ ilẹ̀ Yorùbá kó lọ́wọ́ wọn. Ṣùgbọ́n lákòókò yìí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ lélẹ̀ Yorùbá ẹ má fi líle yín, ẹ má lè mọ́ra yín báyìí Fúlàní ilẹ̀ lè mọ́ o. Àwọn lọ̀tá yín ẹ ti mọ ìrìn àjò wọn pẹ̀lú yín pé wọn ò ní nǹkan kan tó fẹ́ fà yín dògùn jíjà lọ. Ẹ múra lẹ̀ àti sọ ọ̀rọ̀ yìí wá látẹ̀yìn bí ṣe máa ṣẹlẹ̀ nígbà wáṣẹ̀ náà nìyí tí wọ́n mọ̀ sọ pé tá a fi rógun Jálumi bó ṣe ṣẹlẹ̀ rí, tá a fi rógun Òṣogbo bó ṣe ṣẹlẹ̀ rí, tí wọ́n fi tú òde Ọ̀yọ́ bí ṣe ṣẹlẹ̀ rí, bó ṣe ṣẹlẹ̀ rí gbàjọba lọ́wọ́ Ọ̀fàjá bí ṣe máa ṣẹlẹ̀ rí. Ìdí ẹ̀ la fi ń ké sí gbogbo ìgbà pé ẹ ṣọ́ra sí ẹ mọ́ sàsùnkùnyè ilẹ̀ Yorùbá. Èyí ni mo rí bá wí o, ìkìlọ̀ ni mo fi kí ní ìṣe o, ìkìlọ̀ ńlá fúnlẹ̀ Yorùbá. Ìkìlọ̀ àwọn ọba yín ò ní dá sí, púpọ̀ náà àwọn ọba yóò sá lọ nígbà tí wàhálà bá dé. Bàbá Bọ́lá Ahmed Tinubu mo tó sọ yóò sá lọ tí wàhálà bá dé. Gbogbo àwọn gómìnà yìí ni yóò sá lọ, kò sílẹ̀ tí ó dùn ó tí wàhálà rẹ̀ bá dé. Torí ẹ̀ díjú mọ́ sọ fẹ́yìn tẹ́ ẹ nílùú wípé ẹ ṣọ́ra sí i. Kì í ṣẹlẹ̀ sọ́mọ gómìnà o, kì í sì ṣẹlẹ̀ sọ́mọ pírẹsidẹ́ǹtì. Ẹ̀yin aráàlú náà ní í ṣẹlẹ̀ sí, torí ẹ̀ ni mo fi sọ pé ẹ ṣọ́ra sí i. Kí ni mo rí bẹ́ẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ gbogbo tá a fà yín sọ. Ṣé ẹ gbọ́ gbogbo tá a fà yín sọ? Bí wọ́n ṣe mọ̀ tiwa gọ́gọ́gọ́ nù. Wọ́n mọ̀ sọ fún wa pé ẹ̀rọ pẹ́lẹ̀ fáwọn mi tí wá sórí àwọn afáǹsìn. Mi ò fẹ́ wá sórí ọ̀rọ̀ wọn, tí máa wá sórí ọ̀rọ̀ wọn àwọn aburú ọ̀sẹ̀ tán ti ṣe ilẹ̀ Yorùbá máa kà fún wọn tí ò níye. Díẹ̀ lẹni tẹ gbọ́hùn rẹ̀ yẹn, díẹ̀ ló kà, tí bá kà yókù fún yín ẹ rí àfáà mi ẹ sì lẹ̀kùbá ní ọ̀sẹ̀ tán ti ṣe fúnlẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ẹ jẹ́ sọ tèmi fún yín, ẹ jẹ́ ká lọ múra ká lọ gbáradì. Bọ́dà wa kan wọ́n jẹ oyè ní Ọ̀wọ̀ láìpẹ́ yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀dùn tí wọ́n ní fún wa. Nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àdúrà wọ́n ní àti ṣe ti Christian wọ́n fẹ́ ṣe ti Muslim Mùsùlùmí ni mí pé Christian ni wọ́n ti ṣe lẹ́ẹ̀kan yìí. Mo fẹ́ correct error kan, ìlú ilẹ̀ tó gbé bí mo ti kàwé ní tó bẹ̀ sí káàkiri. Ìgbà tí mo káàkiri dágbàáyé tí mo ráwọn kankan ni mo rí pé Christian ni àwọn òyìnbó ló kó wá. Mi ò joyè Christian bí ilé ni mi joyè Muslim, mo ti joyè níbi 13 oyè ìṣẹ̀ṣe ni mo ń. Kábíyèsí tí wọ́n fẹ́ joyè ní abẹ́ ńgbà tó ń jáde bọ̀ ó ní ìṣẹ̀ṣe làgbà agbóbà mi ò tó rí. Torí ìdí èyí ẹ máa gbọ́ mi ò bí mo ṣe ń ṣàdúrà fún yín sìn ká ní èdè Lárúbáwá mo fi sọ pádà fún wàyí náà wàyí lò wàyí mọ̀ bẹ́ẹ̀ ló máa rí o ẹ̀ ṣàmì èdè ni wọ́n fi tú wa kò sí kankan bẹ̀. Bàbá tèmi ìmáàmù ni
ó wà láyé tó fẹsẹ̀ rìn lọ Mọ́kà ó wà láyé tó gbẹ̀sìn wọ Ọ̀wọ̀ àbí mo fi parọ́ ẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ̀ wò. kò dẹ̀ sálà ẹ̀ tí wọ́n gbé wọ̀dọ̀ ẹ̀ sí òní sàn. bisimilayi rahman rahim kuli huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. gbogbo wa pátápátá ẹnu kálukú láti lẹ́sìn ṣùgbọ́n ẹjọ́ mò ń joyè báyìí jẹ́ ká dira torí Nàìjíríà máa jagun ogun dẹ̀ ń bọ̀ ní Suwada náà torí kò síbi tí ò ní kàn ṣùgbọ́n ogun kógun tó bá fẹ́ wọ bí ọ̀gbẹ̀sẹ̀ á bá bọ̀ wọ́n lẹ̀ mo súnmọ́ àwọn ìjọba ogun ń bọ̀ kémi odidi olóògùn ní mi tó dá mi nímú àtọ́jú kí n tó lè máa gbọ́lọ́pàá kiri ogun ń bọ̀ o àwọn tó ń kidnap yín kì í ṣe pé kí wọ́n ń kidnap wọ́n ràn wá ni wọ́n fẹ́ dà wá rú èdè tí ó dèdè rúnṣọ àdá lọ́wọ́ tí ó fi kàn wá kò ní kàn wá. ẹ má ṣe muslim má ṣe christian pé mi ò ṣe tí àpò mi ò gbé kíní kan mi jàṣejẹ o ogun ń bọ̀ o ogun òkóso àdá ogun ò ní kó wa. kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo èèyàn ló mọ̀ pé ogun ń bọ̀ ogun ń bọ̀ o a kàn ń fojú wo ni ilẹ̀ Yorùbá ó jagun ó ń bọ̀ torí ẹ̀ ká máa sọ pé ilẹ̀ Yorùbá ó jagun tàbí ó jagun fún sí ẹ̀rọ pé Bọ́lá Ahmed Tinubu ní ó jagun fún yín ẹni tó febi pa yín ṣé ó ráàyè yín ṣé ò ní sá lọ ṣé gómìnà ni ó jà fún yín táwọn ọmọ wọn ò sí pẹ̀lú yín tí ò sí ìyàwó wọn bíbà yín ṣé sẹ́nitọ̀ ló fẹ́ jà fún yín sáwọn ọlọ́pàá tẹ̀ ń wò tí wọ́n ń dé pé owó kọ́bẹ́ náà ń gbà lọ́wọ́ yín lójoojúmọ́ lẹ́sẹ̀ títì sáwọn ló jà fún yín ẹ̀yin lẹ gbèjà ara yín níjọ́ tẹ́ bá tó mọ̀ lọ́rùn pé ẹ̀yin lẹ gbèjà ara yín lẹ mọ̀ pé ìgbọ́dọ̀ sàṣùkúyè òdodo ọ̀rọ̀ ni bàbá tẹ́rí tó joyè lọ́wọ́ yẹn sọ fún àwọn tẹ́ ń gbọ́ tó rọra sọ yẹn pé ogun ń bọ̀ nílẹ̀ Yorùbá ogun ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú àní wá sí Ìgbẹ̀sẹ̀ wá sàkúrẹ́ wá sí gbogbo èmi láti bẹ̀ yẹn wọlé ṣáà wá sí Ifẹ̀ lọ sí ìlú Òṣogbo gbogbo bẹ̀yẹn lọ pìpì ara yín ẹ má jẹ́ kẹ́rù ó bà yín ẹ sá máa gbáradì yóò dé kò sógbọ́n tá a fẹ́ dá ó máa ṣẹlẹ̀ tọ́lá àwọn kìíní wọ́n ti wọ́gbó wa kò sógbọ́n tá a fẹ́ dá a sọ fún yín pé tọwọ́ yín bá bà wọ́n ẹ ṣe wọ́n ló kú òru ọ̀pọ̀lọpọ̀ wọn tó máa ti wọn wá sáré ìgboro àti mú wọn o kí ẹ fẹ́ fi mú wọn ṣe ṣe fẹ́ máa sìn wọ́n bí ewúrẹ́ ni àfẹ́fẹ́ wọn sìn wọ́n bí adìẹ ẹlẹ́jẹ̀ bá ti ká má gbó yín ẹṣẹ́ ló kú òru bàbá Bọ́lá Ahmed Tinubu ò ní bínú sí kò ní bínú sí anybody tọwọ́ yín bàbá nínú gbóyín tí ìbá ti ṣe ìyá yín tó jẹ́ ìyá rádaràdà wọn yẹn ẹṣẹ́ ló kú òru àní sọ jù bá ń lọ túgbà tẹ́ bá ṣe ló kú òru tẹ́ ṣe ló kú òru wọn ò ní wá mọ́ ńgbà máa eléyìí tán rán lọ tí wọn ò gbọ́ jẹ rẹ̀ àwọn náà ní tọrùn bọ́ bí ó ṣe rí nù àní sọ jù bá lọ lórí kan ní ilé ní títà fún mọ́kàn tó ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà.